kí ló fà á tó jẹ́ pé ìyá àti ìyàwó yín lè jọ ṣiṣẹ́ ìjínigbé yìí? ìyàwó mi tó gbé sí wọ́n ti mú mi tó gbogbo àná la wà ń bíbà kò mọ̀ nípa jínigbé yẹn rárá torí kò possible sì kí n máa sọ fún ìyàwó mi pé à ń jíyàn ṣùgbọ́n mọ̀ pọ̀ ń jalè. nǹkan tó mọ̀ nípa bí fáìn ṣe lọ bá pé kó júwe ilé alájà for the first time fóun so the last ni pé ransom tí fáìn fún mi pé kí n fún ìyẹn ló fi mọ̀ pé olè ní fáìn lọ jà ń bẹ̀. To cut it short, inú ayé mi tí ń bá tó ayé wa anybody máa gbàdúrà ká má pàdé ẹni tó yẹ pé in short nǹkan tó gbé mi wá débí ni pé operation tí Fáyìn Benjamin tó tì mí sí. Irú operation wo? Operation kidnapping àti murder. So ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣẹ. Chukwuma nípa kidnapping ló gbé mi débi báyìí. So Ọlọ́run ṣàánú mi torí bí mo ṣe wà ń bẹ̀ báyìí kó tó di pé wọ́n ti arrest mi gan, mo ti ṣèbúra fọ́lọ́run pé ìjọ́kíjọ́ mo forúkọ mọ́ mi gan ṣèbúra ìjọ́kíjọ́ tí n bá ṣe àṣemáṣe ìjọ́ ẹni kílẹ̀ mọ́ bá mi lórí ẹ̀. Reason ni pé kì í ṣe intentionally but mo ní àbúrò kan tó ń pè ní Fáyìn Benjamin. Àbúrò yẹn àtijọ́ wà níjẹ̀bú, iṣẹ́ fish pond ni mò ń ṣe. Kò sẹ́ni tó wà níjẹ̀bú bó ṣe ń wò mí gan-an àtìgbà tí mo ti jáde lórí pé bóyá wọ́n ṣe investigation lórí mi. Anybody máa wà shock torí mò ń ṣiṣẹ́ kárakára mi ò fìgbà kan ṣọ̀lẹ. Gbogbo bí operation gan tó ń sọ̀rọ̀ yìí náà mi ò yó, mi ò dẹ̀ bí pé bí ń pa mí gan torí gbogbo ìgbà tí mò ń ṣiṣẹ́ tí mi ò tiẹ̀ mọ̀ ń pa anything mo wà òkè jù báyìí lọ. To cut it short, inú ayé mi tí ń bá tó ayé wa anybody máa gbàdúrà ká má pàdé ẹni tó yẹ pé in short nǹkan tó gbé mi wá débí ni pé operation tí Fáyìn Benjamin tó tì mí sí. Irú operation wo? Operation kidnapping àti murder. So bàbá àti Fẹ́mi ọmọ ìyàwó kan ló ní ká lọ rọ́ọ̀bù ẹ̀ torí kí ni ó ní iṣẹ́ tí mò ń ṣe láti ìjọ́ yìí pé kí o sí nǹkan tí mo fi ṣe pé kí n wá bá ṣe máa ṣiṣẹ́ darapọ̀ mọ́ òun ṣiṣẹ́. Wọ́n á ní iṣẹ́ wo ló ń ṣe, ó ní tàbá ti ẹ̀rọ ọ̀bù pé àbá rówó lọ́wọ́ àì fi sustain. So bí ọdún mélòó ó ṣe máa ń wá láti Anambra tó máa ń ṣe bẹ́ẹ̀ ń bá mi sọ̀rọ̀ tí máa lera mọ́ máa padà. Ìgbà tó yá ṣe ló bẹ̀rẹ̀ sí wá ń rapọ̀ mọ́ níjẹ̀bú tó máa ní òun gbé lọ fún ìyàwó òun l'Anambra. So bó ṣe wá ń rapọ̀ mọ́ yẹn ìgbà míì tó bá ti wọ́n máa yà sọ́dọ̀ mi ó máa ní òun á gbà pọ̀ mọ́. Lọ́rọ̀ kan ṣá iṣẹ́ pond yẹn náà kò function mọ́ torí sísí ẹ̀ kò function bíi ti tẹ́lẹ̀ mọ́. Kò function mọ́ àbí nítorí pé ẹ ti rọ́nà míì? Yàtọ̀ sí yẹn kò function lẹ́nu pé ó padà accept nǹkan tó sọ. Most wọn náà ti padà sí pọ̀ mọ́. Àwọn customer wa tá máa ń bá wọn ṣiṣẹ́ most wọn ti padà síde pọ̀ mọ́. Pọ̀mọ́ làwọn dẹ̀ ń táwọn dẹ̀ ṣẹja mọ́. Bẹ́ẹ̀ kí ló fà á tó jẹ́ pé ìyá àti ìyàwó yín lè jọ ṣiṣẹ́ ìjínigbé yìí? Ìyàwó mi tó gbé sí wọ́n ti mú mi tó gbogbo àná la wà ń bíbà kò mọ̀ nípa jínigbé yẹn rárá torí kò possible sì kí n máa sọ fún ìyàwó mi pé à ń jíyàn. Ṣùgbọ́n mọ̀ pọ̀ ń jalè. Nǹkan tó mọ̀ nípa bí Fáyìn ṣe lọ bá pé kó júwe ilé alájà for the first time fóun. So the last ni pé ransom tí Fáyìn fún mi pé kí n fún ìyẹn ló fi mọ̀ pé olè ní Fáyìn lọ jà ń bẹ̀. So later the day kò wá mọ̀ torí gbogbo bá ṣe ń ṣiṣẹ́ náà mò ń lọ sóko mò ń ṣe gbogbo ẹ̀ mi ò stop iṣẹ́ káàtì ẹ̀ níṣẹ́ pọ́ǹdù lọ́mọ́ mo yìí ń dáko.
bí ẹ̀mí èèyàn ti lọ báyìí lẹ ti lọ jiyàn gbé. ẹ̀mí èèyàn méjì ni mo ti bá darapọ̀ mọ́. gbogbo ẹ̀mejì tẹ́ ti lọ yẹn. ẹ̀ẹ̀mejì abẹ́ ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mejì èèyàn méjì ni a ti jí gbé tó dẹ̀ jẹ́ pé bóyá tí ọmọ yahoo yẹn tí wọ́n ní wọ́n gbé yẹn òun ṣe ni bẹ́ẹ̀ Fẹ́mi àti bàbá Adéìfẹ́. bàbá Adéìfẹ́ Alájà ńkọ́? alájà onípọ̀mọ́ tí wọ́n ní wọ́n pa ọmọ ẹ̀ ńkọ́ mi ò bá wọn lọ. wọ́n ná kówó kan fún yín 130,000 ẹ lo máìkì yẹn dáadáa 130,000 ìyẹn ni robbery àkọ́kọ́ tí ìyàwó mi júwe fún wọn létà tó ti júwe fún wọn yẹn tó ti lọ gbawó yẹn ló wá ń gbẹ̀yìn ló ń ṣé ṣiṣẹ́. ìyẹn ni ọmọ ẹni tí wọ́n ní wọ́n sọ sí kànga bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀yin ò bẹ́ẹ̀ni tẹ̀lé wọn lọ fún yẹn àbí àtọ̀ méjì títí ọmọ yahoo àti àti bàbá Adéìfẹ́. Adéìfẹ́ bẹ́ẹ̀ ìyẹn ni mo bá wọn nípa láti ìgbà yẹn náà ni mo dẹ̀ sá fún wọn tó dẹ̀ di pé létà dìrọ̀ tí mo lọ sóńdò tí mo lọ ń ṣiṣẹ́ oko lọ́hùn mo máa padà wá sílé mo padà wá gbọ́ pé wọ́n mú Ifeanyi ọ̀nà Matthias mo dẹ̀ ti ṣèbúra pé mi ò bá wọn ṣe anything mọ́ ẹ̀yìn yẹn lọ́wọ́ wẹ̀rà ń kó àwọn ẹlòmíín ní ọ̀gá mọ́ra ìyẹn ni iṣẹ́ tí wọ́n tún padà lọ sí ọ̀dọ̀ woman ẹ̀ pé wọ́n lọ jí ọmọ gbé àti ìyá àtàwọn kọ̀ọ̀kan tó dẹ̀ ṣe lẹ́yìn yẹn so nǹkan tó fa kò fa ni pé bó ṣe wá gbé àwọn kọ̀ọ̀kan nú wọn àwọn tí wàá dárúkọ pé àjọ wà nú iṣẹ́ yẹn. kí ló fà téèyàn sọ fún ìyàwó yín pé iṣẹ́ báyìí láàbùkù yìí introduce yín sí tó bá pẹ́ yín tètè sọ fún ìyàwó yín ló ṣeé ṣe kó ṣí yín létí Ọlọ́run dáríjì mi èmi fúnra mi gan bá ṣe ń ṣe náà ẹbí ọkàn mi náà ó ń dá mi bọ́tọ̀ ọmọ Ifeanyi yẹn Ọlọ́run ṣàánú àìmọye ìgbà tí mo ti ń sọ pé kó tiẹ̀ má wá mi wá mọ́ ẹ̀kọ́ wo lẹ kọ́ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹ̀kọ́ tí mo kọ́ pọ̀ gan gbogbo aráyé ẹni Nàìjíríà tẹ́ bá ti réèyàn tó bá ti fi ọ̀rọ̀ tí ò jọ mọ́ ọ̀rọ̀ tó ọ̀nà tó tọ́ sí kí àwọn tètè pariwo kó tètè pọ̀ ọlọ́pàá kó arrest ẹ̀ kó mọ bó ṣe máa yẹra fún tó bá yẹ pé mo mọ̀ gan ni mo ti ń sọ ẹ̀mélòó tí mo tẹ̀ ti sọ fún lójú àwọn èèyàn mi pé ó yẹ kí n ti kúrò níjẹ̀ gbogbo gan torí ọmọ Ifeanyi tí n bá yẹra fún náà kò jẹ́ fi mí lẹ̀ lọ́rùn n bá ti kúrò níjẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti rírò èèyàn bẹ́ẹ̀ kó yẹra fàbí kó fà á lé ọlọ́pàá lọ́wọ́ kí lẹ fẹ́ kí ìjọba ṣe báyìí ìjọba kọ́ sójú àánú wò mí tí n bá yàyà bọ́nu ilé nínú ayé mi títí máa fi kú màá sin Ọlọ́run torí mo ti ṣe promise fọ́lọ́run láti secondary school pé mi ò máa ṣe free máa wàásù Ọlọ́run títí ìgbà tí màá fi jọ́lọ́run gbèsè Chukwuma Batlomi ọmọ olùkọ́ ní ọmọ Ebonyi State ìlú ọ̀lẹ́ ń gbé Ìjẹ̀bú-Igbó ọdún mélòó ní 40 years.